MESAN àdá. Philip P. Blish tí a bí ní ọdún 1838 ni ó kọ orin jìnnà kúrò níbùgbé ènìyàn. Òun náà ni ó kọ orin ẹgbẹ́ mi wàṣíà, èyí tí a ó ṣe àkótán ìtàn rẹ̀ nínú orin kejì rẹ̀ yìí. Lọ́jọ́ kan, òǹkọrin yìí wo ẹ̀dá tí Ọlọ́run dá àwa ènìyàn. Ó wá rí i pé ọ̀pọ̀ wa jẹ́ aláìmoore. Ó rí i pé ó jẹ́ àṣà ọ̀pọ̀ wa pé a ò mọpẹ́ dú lọ́dọ̀ Ọlọ́run, pàápàá tí ó ń ṣe ọ̀pọ̀ oore fún wa. Ní ìdàkejì, ó rí i pé ó nira fún ọ̀pọ̀ wa láti dúpẹ́ oore èyí tí ènìyàn ẹlẹ́ran ara bá ṣe fún wa. Èyí ló wá mú un rántí bí Jésù ṣe adẹ́tẹ̀ mẹ́wàá ní oore, ṣùgbọ́n ọ̀kan péré nínú wọn náà ló fi ẹ̀mí ìmoore hàn. Ìbéèrè mi ni pé, ṣé ọ̀kan tí ó fi ìmoore hàn ni ọ́ ni, àbí ó wà nínú MESAN tí ó ya aláìmoore ẹ̀dá? Kí ni ẹ̀kọ́ tí ìtàn Philip yìí ń kọ́ wa? Ó kọ́ wa láti jẹ́ ẹni tí ó máa ń fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run àti ẹnikẹ́ni tí ó bá ṣe wá lóore. Ṣé kìí ṣe àìmọpẹ́ dú ni ó ń dí aláàánú rẹ lọ́wọ́ láti ràn ọ́ lọ́wọ́? Ṣe àtúnṣe bí a ṣe jọ ń fi orin yìí béèrè àwọn MESAN tí ó ya aláìmoore nínú ìtàn yìí.